ogun abẹ́lé orí kọkànlélógún. Ojukwu fẹ́ padà sílé ẹ̀ l'Enugu. Àwọn sọ́jà Nàìjíríà ló lé e padà. Emeka Ojukwu ti kú báyìí, ó di èrò ọ̀run. Ṣùgbọ́n kinní kan ni wọn kò ní gbàgbé nípa ẹ̀. Ìyẹn náà ni pé gbogbo ẹ̀mí ló fi jagun Biafra o. Kò sì sí ohun méjì tó wà lọ́kàn ẹ̀ ju kókó àwọn ọmọ Ìgbò kúrò nínú Nàìjíríà lọ. Àwọn ọmọ Ìgbò náà fẹ́ kúrò. Wọ́n múra, gbogbo ara ni wọ́n fi jà. Bó bá sì ṣe pé èròjà pé sí ọwọ́ wọn ni, tàbí kó ṣe pé wọ́n ní ìdá mẹ́ta èèlò ìjagun pẹ̀lú owó tí Nàìjíríà ní, wọn yóò lé àwọn ọmọ Nàìjíríà sáwọgbó lọ ni. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé kò sí èèlò ogun jíjà àti owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ Ojukwu àti àwọn ọmọ ogun ẹ̀, síbẹ̀ àti Ìgbò kékeré àti àgbà ni wọ́n ti pinnu pé wọn kò ní padà sí Nàìjíríà mọ́. Ohun tó bá gbà làwọn yóò fún un. Ìdí nìyẹn tí kò ṣe sẹ́ni tó kọ̀ kí ikú pa òun nínú wọn. Ogun náà sì le koko. Kìnní kan ló ń bí Ojukwu nínú. Ìyẹn náà ni pé àwọn ọmọ ogun Nàìjíríà ti lé òun ní Enugu. Ìlú ńlá l'Enugu. Òun sáà ní olú ìlú ilẹ̀ Ìgbò nígbà náà. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan amáyédẹrùn àti àwọn ohun tí wọ́n fi ń ṣètò ìjọba pọ̀ sí jùlọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ní Ojukwu àtàwọn ọmọ ẹ̀ fi sílẹ̀ tí wọ́n sá lọ nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà já wọ ìlú náà tí wọ́n sì ń da ìbọn bolẹ̀ nítòtútòsì tí kò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ nú àwọn ọmọ ogun Biafra yìí láti wọ ibi tí iná ogun ti ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ jáde. Gbogbo wọn ló sá lọ. Ọ̀rọ̀ yìí ló ń dùn Ojukwu. Ó sì pinnu láti gba Enugu padà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Ó ní gbogbo ohun tó bá gbà lòun yóò fún un. Nígbà náà ni Ojukwu pàṣẹ fún olórí àwọn ọmọ ogun ẹ̀. Ó ní kó gbé ètò ńlá kan kalẹ̀. Òun yóò sì fọwọ́ sí i fún un. Ètò tí òun yóò fi gba Enugu padà lọ́wọ́ àwọn tí wọ́n wà níbẹ̀ báyìí, tí àwọn yóò sì lé àwọn ọmọ ogun Nàìjíríà lọ, tí ẹnikẹ́ni kò ní gbúròó wọn mọ́ ní gbogbo agbègbè náà. Olórí àwọn sọ́jà Biafra nígbà náà, Alex Madiebo, àti àwọn aṣáájú ogun fáwọn ọmọ Biafra sì gbé ètò ńlá kalẹ̀. Wọ́n ní àwọn yóò gba Enugu padà fún Ojukwu. Ojukwu gbọ́ èyí, inú ẹ̀ dùn. Ó sì pe àwọn olórí ogun rẹ̀ wọ̀nyí sí ọ̀dọ̀ ẹ̀ ní Umuahia níbi tó sá lọ. Ó ní kí wọ́n wá ṣàlàyé bí wọn yóò ṣe jagun náà fóun. Ńlá àwọn náà bá lọ sọ́dọ̀ ẹ̀, wọ́n sì ṣàlàyé bí àwọn yóò ti jagun náà fún un. Wọ́n ní àwọn yóò pín àwọn jagunjagun àwọn sọ́nà ńlá 5. Wọ́n ní S Brigade ni yóò ṣáájú ogun náà fún wọn. Àwọn ni wọn yóò sì kọ́kọ́ kọlu àwọn ọ̀tá náà níbi tí wọ́n bá tẹ̀dó sí, tí wọn yóò sì lé wọn tí ẹsẹ̀ wọn ò ní balẹ̀. Ìtòsí hospital ìjọba, ìyẹn General Hospital, ni wọ́n sọ pé àwọn ọmọ ogun S Brigade yìí yóò ti ṣígun fáwọn ọmọ ogun Nàìjíríà tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí lé wọn. Nítorí lójijì ni wọn yóò kọlù wọn tí wọn yóò sì dà wọ́n ríboríbo. Wọn yóò gba báràkì àwọn ọlọ́pàá kúrò lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọn yóò sì gba ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti lé wọn kúrò tẹ́lẹ̀ padà lọ́wọ́ wọn. Bí wọ́n bá ti gba gbogbo ilé yìí ni wọn yóò kọrí sí iléeṣẹ́ rédíò ìjọba tó wà l'Enugu tí wọn yóò sì gba ìyẹn náà. Bí wọ́n ti ń gba ìyẹn ni àwọn ọmọ ogun míì yóò gba iwájú iléeṣẹ́ P&T tí wọn yóò sì gba ibẹ̀ lọ sí àdúgbò tí ilé àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba wà, ìyẹn àdúgbò tí wọ́n ń pè ní GRA. Àwọn wọ̀nyí náà ni wọn yóò gba ọjà ògbétè tí wọn yóò sì lé àwọn ọ̀tá wọn kúrò pátápátá, tí àwọn ọmọ ogun Nàìjíríà náà yóò sì máa sá eré àsádìjú lọ. Ṣùgbọ́n bí wọ́n ti ń sáré lọ náà yìí o, àwọn ọmọ ogun míì yóò dúró dè wọ́n ní kọ̀rọ̀ kan, pàápàá níbi ọ̀nà tó lọ sí Kingsway. Níbẹ̀ làwọn yóò wà tí wọn yóò sì máa kó iná ìbọn yá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ gba ibẹ̀ sá lọ. Wọn yóò ṣe eléyìí láti kìlọ̀ fún wọn pé láéláé wọn kò tún gbọ́dọ̀ wọ ìlú Enugu. Ṣùgbọ́n kì í ṣe ìyẹn ló parí ètò náà. Àwọn aṣáájú ogun náà ti tún ṣètò pé àwọn ẹ̀ka ológun 2 làwọn yóò kó pamọ́ sí ẹ̀gbẹ́ Presidential Hotel. Àwọn wọ̀nyí yóò gba ibẹ̀ wọlé, wọn yóò sì dúró síbẹ̀. Wọn kò ní jagun kankan ní tiwọn. Ohun tí wọn yóò torí ẹ̀ wà níbẹ̀ ni láti gbáradì. Bí ogun bá fẹ́ yíwọ́ níbìkan nínú ètò tí wọ́n ṣe yìí, àwọn ni wọn yóò rán síbẹ̀ kíá láti lọ kojú ẹ̀, tí wọn yóò sì mú nǹkan padà bọ̀ sí bó ṣe yẹ kó wà. Ojukwu gbọ́ ètò náà, inú ẹ̀ dùn, ó sì rẹ́rìn-ín jáde dáadáa. Ó ní àsìkò yìí lòun yóò jẹ́wọ́ fún àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń gbé Èkó pàṣẹ yìí.
òun yóò jẹ́ kí wọ́n mọ̀ pé Ojukwu tí wọ́n mọ̀ nígbà kan ti yàtọ̀ sí ti àsìkò yìí jàre. Nítorí bẹ́ẹ̀ ló ṣe sọ fún Mádèébò tí ṣe olórí gbogbo àwọn sọ́jà ẹ̀ pátápátá nígbà náà pé gbogbo èlò ogun tí wọ́n bá nílò pátá lòun yóò wá fún wọn o, kí wọ́n fọkàn wọn balẹ̀, kí wọ́n sì jẹ́ kí àwọn jagunjagun wọn múra dáadáa. Ó ní bí wọ́n bá ti lè gba Enugu padà, ogun náà ti parí nìyẹn. Ohun tó tilẹ̀ mú ọ̀rọ̀ náà le fún àwọn ọmọ ogun Nàìjíríà ni pé wọ́n ò fọkàn sí pé Ojukwu yóò tún múra láti gba Enugu nígbà tó ṣe pé wọ́n ti lé e kúrò níbẹ̀ tí wọ́n sì ti gba ibẹ̀ lọ́wọ́ òun àtàwọn ọmọ ogun Biafra tí àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ sì ti ń gbé ayé wọn lọ. Nítorí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn sọ́jà ló pọ̀ nílùú náà, wọn kò múra ogun kankan sílẹ̀, wọ́n kàn ń jayé ọlọ́ba ní tiwọn ni. Wọ́n ń wo ìgbà tí wọn yóò sọ pé kí wọ́n tún wá lọ jagun níbòmíì. Bẹ́ẹ̀ àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n gba Enugu yìí abẹ́ Murtala Muhammed làwọn wà, òun ni olórí wọn ní 2nd Division. Ní gbogbo ìgbà tí àwọn olórí ogun Ojukwu yìí ń múra fún àwọn ọmọ ogun wọn, àwọn ọmọ ogun ti Nàìjíríà kò mọ̀, wọ́n ń ṣeré l'Enugu ní tiwọn ni. Àwọn Àlàní Akínríàdé wà ní Bọ̀ní, Benjamin Adékúnlé wà ní Calabar, Murtala àti àwọn ọmọ ogun rẹ̀ nìkan ni wọ́n wà lápá Enugu àti agbègbè ẹ̀. Ohun tí Ojukwu sì rò náà rèé, ó fẹ́ gba ẹ̀yìn mú àwọn ọmọ ogun Nàìjíríà, ó fẹ́ dá jìnnìjìnnì bò wọ́n láti apá ibẹ̀ yẹn wá, yóò sì lé wọn dáadáa síbi tí àwọn náà kò tí ní lè yọjú fún ìgbà pípẹ́. Nítorí bí wọ́n bá ti gba Enugu yìí ní Ojukwu fúnra ẹ̀ yóò tún padà wọ ìlú náà. Bó tilẹ̀ jẹ́ pé kò sí ọta ìbọn púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra yìí, síbẹ̀ Ojukwu rí i pé kò sí ọmọ ogun tí kò ní ọta ìbọn 50 lọ́wọ́. Àwọn aṣáájú ogun wọ́n sì ti kìlọ̀ fún wọn pé wọ́n kò gbọ́dọ̀ fi ọta ìbọn náà ṣòfò rárá o. Kí wọ́n tó yìnbọn lu ọmọ ogun Nàìjíríà kan, kí wọ́n ti rí i pé àwọn rí i lọ́ọ̀kan dáadáa báyìí, ìgbà náà ni kí wọ́n tó yìnbọn wọn. Bí bẹ́ẹ̀ kọ́, ọta ìbọn tí wọ́n kó dání kò ní tó wọn ìlò bí ogun náà bá fẹjú tán mọ́ wọn lọ́wọ́. Àwọn ọmọ ogun náà pín ọta ìbọn wọ̀nyí sí ọ̀nà 10, wọ́n sì tọ́jú ẹ̀ káàkiri ara wọn. Wọ́n fi í sítòsí ibi tí wọn yóò ti lè máa ráàyè yọ bí ogun bá le. Báyìí ni wọ́n ta mọ́ra nígbà tó sì di ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 1967. Àwọn ọmọ ogun Ojukwu yìí gbéra, ó di ọ̀nà ìlú Enugu. Bí wọ́n ti ṣètò wọn náà lórí o, nítorí nígbà tí yóò fi di fẹ̀rẹ̀ ọjọ́ yìí, àwọn ọmọ ogun náà ti ya wọ ọ̀nà ọjà Ògbètè. Wọ́n sì lé gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà jìnnà, wọ́n lé wọn tí wọn kò lè dúró gbé àwọn oúnjẹ wọn. ń lọ̀rọ̀ bá di bó lọ yàgò. Nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà jàjàrí ibì kan bá fìdí mọ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí rọ́ àgbá sí àwọn ọmọ ogun Biafra yìí, wọ́n rán bọ́ǹbù sí wọn kárakára. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ṣètò, apá wọn kò ká wọn kò lè lé àwọn ọmọ ogun Biafra yìí níbi tí wọ́n tẹ̀dó sí. Bí àwọn kan ti gba ọjà Ògbètè yìí, bẹ́ẹ̀ ni àwọn míì gba ọ̀nà kejì wọlé, ni wọ́n bá tún lé àwọn ọmọ Nàìjíríà yìí lọ. Ogun náà sì burú fún àwọn ọmọ ogun Nàìjíríà lọ́jọ́ náà, nítorí ní gbogbo ọ̀nà làwọn ọmọ ogun Ojukwu fi ń dáná ìbọn yá wọn tí wọ́n sì ń dààmú wọn gidigidi. Ìdùnnú sì ṣubú láyọ̀ fún wọn, ìyẹn àwọn ọmọ ogun Ojukwu, pé wọ́n ti ń rò pé àwọn yóò gba Enugu padà kí ilẹ̀ tó ṣú ní ọjọ́ náà. Ọ̀rọ̀ náà pàápàá ti lé etí Ojukwu níbi tó wà lọ́hùn-ún pé àwọn ọmọ ogun ọ̀hún ti lé àwọn ọmọ ogun Nàìjíríà l'Enugu. Òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n wà lọ́dọ̀ ẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí mu ọtí láti dáwọ́ oríire tuntun náà. Nígbà náà ni nǹkan yí bìrí padà lójú ogun. Bó ti ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ ogun Nàìjíríà kò dáwọ́ bọ́ǹbù jíjù dúró. Nígbà tí wọ́n sì ti ju bọ́ǹbù débì kan, àwọn ọmọ ogun ilẹ̀ pàápàá ti tún ara mú, wọ́n sì kọjú ìjà sáwọn ọmọ ogun Ojukwu yìí. Ìjà náà sì gbóná ju ti tẹ́lẹ̀ lọ. Àsìkò náà ni nǹkan ṣẹlẹ̀ sí àwọn ọmọ ogun Ojukwu. Gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n fi ń bá ara wọn sọ̀rọ̀ ti kú tán pátá. Bátìrì gbogbo wọn ló lọọlẹ̀, kò sì sí bí wọn yóò ṣe rí bátìrì náà tún ṣe. Bẹ́ẹ̀ ló di pé wọn kò lè bá ara wọn sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ ló di pé àwọn ará iwájú kò mọ ohun tó ń lọ láàrin àwọn èrò ẹ̀yìn. Àwọn ará ọ̀tún kò sì mọ ibi tí àwọn ará òsì wà mọ́. Ohun gbogbo sì di rúdurùdu. Ọta ìbọn ti tọ́ lọ́wọ́ àwọn tí wọ́n dojúkọ ogun gan. Ìyẹn àwọn tí wọ́n kojú àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n jọ ń yìnbọn fúnra wọn. Nígbà tí ọta tí wọ́n ti tán, wọ́n ní àwọn ò mà ní ọta ìbọn lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbúròó rélùwéè kan tó ń bọ̀ lọ́hùn-ún ni wọ́n bá sáré fi ojú ogun sílẹ̀. Wọ́n ní àwọn ń lọ wọ rélùwéè lọ sí Muahia láti sọ fún Ojukwu pé ọ̀gá
àwọn lójú ogun ti gbàbọ̀dì kò kú ọta ìbọn fáwọn mọ́ o bẹ́ẹ̀ làwọn tó ká tí wọ́n sì wọlé lùwé làwọn ọmọ ogun Nàìjíríà bá dojú ìbọn kọ Enugu ni wọ́n bá ń sáré lọ nígbà tí ọ̀rọ̀ ti dà báyìí kò sẹ́nìkan tó tún lè dúró nínú àwọn ọmọ ogun Ojukwu mọ́ àti ará iwájú àti èrò ẹ̀yìn àti àwọn tí wọ́n ti gba ògbétè àti àwọn tí wọ́n ti bá ibòmíì wọlé ìgbẹ́ làá fẹ́ wé oko làá wà nǹkan bẹ kálukú mú eré náà lódidi wọ́n ń sá lọ bí wọ́n ti ń sá lọ làwọn ọmọ ogun Nàìjíríà ń tẹ̀lé wọn wọ́n sì lé wọn títí tí wọ́n fi jáde lẹ́nugun tí kò sì sí ọmọ ogun Ojukwu ẹyọ kan báyìí nítòsí mọ́ rárá bẹ́ẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà tún gba Enugu padà wọ́n sì dá Ojukwu sínú àdánwò tuntun àmọ́ o nígbà náà ni Ojukwu rí àwọn epo bẹntiróòlù kan tà ó jẹ́ kí wọ́n wa epo náà òun ló sì gba owó ẹ̀ lọ́wọ́ àwọn tó wà á ó wá ránṣẹ́ sí àwọn ajagun jẹun láti ìlú òyìnbó ó ní kí wọ́n máa bọ̀ níbi tí ogun dé yìí òun nílò wọn òun fẹ́ háyà wọn ó ní tí wọ́n bá ti dé kí àwọn ọmọ ogun òun má fòyà àsìkò náà làwọn yóò kó gbogbo Nàìjíríà lẹ́rú pátápátá nítorí àwọn òyìnbó ọ̀hún ò ní gbà wọn yóò rí i pé àwọn fojú àwọn ọmọ ogun Nàìjíríà rí màpo ẹ tún máa bá wa bọ̀ láìpẹ́ rárá Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn ẹ kú déédéé àkókò yìí o.